Hello, mo kí gbogbo aká pátápátá ń gbogbo kíbi tí a bá wà. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, ọmọ dára náà ni. Ẹ má bínú pé ẹ̀rí mi níjẹ̀jọ́, ó rẹ̀ mí ni. Ẹlòmíà sọ pé ó rẹ̀ lọ́ta òun, èmi gangan ló rẹ̀. Bọ̀tì kàkà kó tún rẹ̀ mí náà, mo tún mú rẹ̀ rodò náà ni. Ara ti ń balẹ̀. Àmọ́ kó má dàbí pé ẹ̀ tún á rí mi lónìí yìí. Ìyẹn ni mo ní kí n ṣe fídíò ìránṣẹ́ kó lè dé gbogbo kíbi tí ó yẹ kó dé. Mo kí wa pátápátá lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo kíbi tí ẹ bá ti ń gbọ́ mi ni mo kí yín sí. Ọ̀rọ̀ tèmi ò yí padà, orúkọ mi ò dẹ̀ yí padà. Èmi ọmọ dára náà ni, ọmọ Dáramọ́lá. Gẹ́gẹ́ bí ọ̀gá tèmi ń jà fún tí gbogbo yín náà dẹ̀ mọ̀, tí mo dẹ̀ mọ̀ pé ó yé yín takuntakun pé yes, nǹkan tí ẹni yìí ń jà fún nìyí. Nǹkan tèmi ń jà fún kò di pé kí Yorùbá, kí wọ́n jẹ́ kí Yorùbá rọ́nà lọ. Ìdí tí mo dẹ̀ fi ń jà ni pé ìwọ tó ń sọ pé Nàìjà ló jà fún náà, orí sọ o, but ká fi ọpọlọ òpònú tèmi, nítorí lójú tẹ̀sí èmi lèmi ponú. Yes, ká mú báyìí, ká fi ọpọlọ òpònú tèmi ká fi tó. Ṣé ìlú tá a bá pè ní ìlú gbogbo wa, ṣé nǹkan bẹ̀ ẹnìkan ló jẹ́ kó mọ̀ dáa jẹ? Ìwọ náà, ìwọ tó lò lọ́pọlọ, tó láwọ̀ lẹ́mi ò lọ́pọlọ, àwa tá ń jà fún Yorùbá nation lọ́pọlọ. Ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn? Òṣùpá dẹ̀ kọrin kan ní iṣẹ́ tó bá ti jọ mọ́ iṣẹ́ àjùmọ̀ṣe, èrè tó ń bẹ níbẹ̀ náà ń kọ́, ó jẹ́ kó jẹ́ èrè àjùmọ̀jẹ. Bó ṣe jẹ́ ní iṣẹ́ tí gbogbo wa bá ti jọ ṣe, tèrè ẹ bá dé, gbogbo wa náà ní ká kéré. Báwo ló ṣe wá jẹ́ pé Nàìjà tẹ̀yìn pariwo yìí, àwọn kan ló ń kó èrè ẹ̀? Ókè, ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń sọ pé Nàìjà àti ẹ̀yin tẹ́lẹ̀ lọ́pọlọ, tí èmi mọ̀ pé orí yín ò pé, àmọ́ ẹ̀yin bí lè pẹ́ yín lọ́pọlọ, mo tún gbà bẹ́ẹ̀ pẹ́ lọ́pọlọ. Tẹ̀yin tẹ́lẹ̀ lọ́pọlọ, ṣé bó ṣe jẹ́ kó rí nìyí? Ẹ dáhùn ánsà yìí. Ìlú tí ó jẹ́ pé Haúsá, Fúlàní ní ìlú tiwọn, wọ́n sọ pé nǹkan ọrọ̀ ajé tó ń rí ní ilẹ̀ tiwọn kò ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà, fún ìlú wọn ni. Gbogbo yín dẹ̀ lẹ gbọ́, àwọn àgbààgbà yín òpònú, àwọn àgbààgbà tẹ́lẹ̀ tán láwọn lọ́pọlọ, tán láwa ò ní ọpọlọ yìí, wọ́n gbọ́ tí wọ́n sọ pé góòdù Zamfara is for Zamfara, góòdù Kaduna is for Kaduna. Tó bá ti wá rí bẹ́ẹ̀, ṣé ìlú kan nìyẹn? Ṣó ṣò pé àjọ nílùú nìyẹn? Ó ti ń fi yé yín pé ẹ̀ ń ṣe ẹyọ ọ̀kan nìyẹn. Torí wá jẹ́ pé gbogbo ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá náà ẹ wá dákẹ́ nítorí àtẹnujẹ olórí burúkú yín, nítorí àtẹnujẹ tí ẹ fẹ́ jẹ. Èmi á mọ bu yín ni, èmi ò lè respect mo fẹ́ fún yín. Ẹ ti ya wèrè gan lù yẹn nítorí àtẹnujẹ. Wọ́n wá ń sọ bẹ́ẹ̀ fún yín, kí ló dé tẹ̀ sọ pé pọ́ọ̀tù Èkó, gbogbo owó tó wá nú Èkó náà, Èkó ló jẹ́ kẹ́ fi tọ́jú? Kí ló dé tẹ̀ mú yẹn jáde bẹ́ẹ̀? Many things tẹ́ ń mú ní àwọn ìlú yòókù náà tó jẹ́ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ò ṣe sọ fún wọn bẹ́ẹ̀ pé òkè, nǹkan tẹ́ ń rí níbẹ̀ náà, ìlú yẹn ló yẹ kán fi tọ́jú. Epo tí wọ́n mú ní ilẹ̀ Yíbò ní Port Harcourt ń bẹ̀, kí ló dé tí ẹ̀ ń nà sí ilẹ̀ Haúsá, tí Haúsá dẹ̀ ń sọ fún yín pé góòdù Zamfara o, kíní kan Zamfara o, anything Zamfara o, àbí anything Kánò ni, kò ń ṣe fún Nàìjà. Ẹ̀yin bàbá yìí ẹ̀dẹ̀ wá ń bẹ̀, ẹ̀dẹ̀ fẹ́ káwa mọ̀ wò yín. Ṣé ẹ fẹ́ rò bá ṣe la ẹgbẹ́ yìí ń ṣe ń rò bá ponú ẹ̀, ṣáwa ponú bíi tiyín ni? Ẹ̀dẹ̀ fẹ́ ká dákẹ́. Àtẹ̀yìn wèrè tẹ́ ń sọ pé Nàìjà ò lè pín, kò lè ṣe kíní, ẹ kò lè pín tòótọ́. Bọ̀ ṣé bó ṣe jẹ́ kó lọ ló ń lọ yẹn lójú tiẹ̀, tí ó dẹ̀ jẹ́ pé tó bá rọ ọpọlọ tiẹ̀ náà, ṣé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn, ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn? Ní ìlú tá a pè lẹ́yọ̀ kan, mo dẹ̀ mọ̀ pé àìmọye ìwọ tó ń sọ pé Nàìjà ò lè pín, kò lè ṣe kíní, ìlú òyìnbó ló wà o, ló lọ dúró sí, ló padà sí ìlú wèrè ẹ̀yẹn, ìlú tó ní olè, kó padà kó mọ́ lọ jẹ gbádùn bẹ́ẹ̀. Ìlú òyìnbó tó wà yẹn, ọ̀wọ̀ tí wọ́n ń fún ọmọ onílùú ni wọ́n ń fún wọn náà o. Ìyàtọ̀ bẹ́ẹ̀ ni pé o ò lè di president ìlú yẹn, o ò lè ṣe àwọn nǹkan míì, bọ̀tì pé tí wọ́n bá ní ìlú àdúgbò yìí ló ń gbé, ó ń ní omi, ọ̀dọ̀ tẹ̀ náà máa lómi o, ó ní iná, wàá níná o.
tó bá fẹ́ ṣe new development sádùúgbò náà ìwọ náà já àǹfààní ń bẹ̀. Gbogbo ọmọ onílùú máa ń jẹ àǹfààní ni, kò ń ṣe pé àwọn kan ló máa dá jẹ àǹfààní yẹn. Nǹkan tí à ń bá yín sọ nìyẹn. Láìpẹ́ yìí gbogbo yín lẹ gbọ́, ó gbọ́dọ̀ ló gbọ́, tí ìkànnù wọn pálíámẹ́ǹtì yín tó ń sọ fún wọn pé màálù àwọn is a citizen, ó jẹ́ kán respect as a citizen. Ṣé gbogbo yín máa ní ẹ gbọ́rọ̀ yẹn? Gbogbo wọn tó ń sọ pé nàìjà ò lè pín, ṣé o gbọ́rọ̀ yẹn náà? Ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn? That mean pé ó jẹ́ kí wọ́n respect màálù ju ọmọ èèyàn lọ. Ṣé ìlú òyìnbó tí wọ́n wà ní ìwọ tó sọpọ́ọ̀tì wọn yìí náà, ṣé nílùú òyìnbó yẹn wọ́n respect màálù ju ọmọ ènìyàn lọ? Ṣó possible? Tó fi di pé àwọn tẹ́yìn ń bá gbé ìtẹ́pẹ́lẹ́ yọ̀kan yìí, àwọn respect màálù ju ọmọ èèyàn lọ. Ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn? Àwa wí táìwé nítorí ẹ̀ mo kọ́ bẹ̀rẹ̀ mo sọ pé à ń pe ọ̀rọ̀ yìí lówe ó ń lárónú. Àwa wí táìwé, ẹ tún rí nǹkan tí ojú yọbọ yín tún ṣe, president yín Jagaban. Ìlú tẹ̀ ń pariwo pé ó ń ṣe kínní, òun kọ́ ló bàjẹ́ o. Ìlú ti bàjẹ́, kò dẹ̀ lè dá. Ẹ mọ̀ fi ọdún wé ọdún ni nílùú yẹn, kò sí ní tó lè dá nílùú yẹn. Àwa ti ronú, a ti rí gbogbo ẹ̀ ní láti gbà pé kò lè dá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò lè dá. But ọlá tọ́rọ́tọ́rọ́ tẹ̀ ń rí jẹ yẹn ni ó wà nù ọpọlọ yín pé tẹ́ bá sọ pé tẹ́ bá sọ̀rọ̀ wọ́n lè lé yín pa àbí kẹ́ mọ́ rí owó yẹn jẹ mọ́. Kúkú sọ̀rọ̀ kó mọ̀ pé ibi gbogbo bí tó bá wà gan, tó bá pa ẹ́ gan, wàá mọ̀ pé oorun rẹ ló sùn. Nítorí a mọ̀ pé ẹni tó bá ti sọ̀rọ̀ jù ẹ máa lé pa náà ni, àbí kan sun lé ẹ̀. Mo sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn tí mo wá sórí ètò, ẹni tó bá ti sọ̀rọ̀ jù fẹ́ lásán, wọ́n á sun lé ẹ̀. Tán bá sun lé ẹ̀ tí wọ́n rí pé wọ́n fẹ́ sun mọ́lé ni náà nọ́mbà 1, tán rí pé wọ́n á rí pé wọ́n fẹ́ pa. Tí wọ́n bá ti tún fẹ́ rí pé àwọn ò rí pa gbogbo ọ̀nà ni, àfikọ́ ẹni náà tó bá mọ̀ pé òun fẹ́ kú, àfi kó ṣe kí ni, kó gbèjà. Kẹ́ wá wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwa táyẹ̀ tẹ́ ń sọ pé àlọ́pọlọ aponú ọ̀dọ́. Èmi náà mọ̀ pé mo ponú náà nítorí bí ọpọlọ mi ò pé ń gbà mí. Ó yá, ẹ wá bá mi dárò àti ìwọ tí ọpọlọ ẹ pé, kí wá bá mi wò tó bá jẹ́ pé bó ṣe jẹ́ kó rí nìyẹn, kẹ́ sọ fún mi. Láìpẹ́ yìí ní Tinubu ló tún sáìn pé àwọn Boko Haram pé kí wọ́n fún wọn president àbí kí lẹ́ ń pè, presidential pardon pé kàn ṣàánú wọn àbí. Boko Haram tó ń pààyàn, tán ń ju bọ́ǹbù káàkiri, tán ń kidnap èèyàn, tán ń ṣe kínní. Ó yẹ sọ fún mi, ó yẹ kí wọ́n á béèrè question kan o. Nǹkan tí wọ́n ń ṣe yẹn nínú òfin àgbáyé pẹ̀lú nǹkan tí Kanu ń ṣe, Kanu ọmọ Yíbò tí ẹ tì mọ́lé látijọ́ yìí, kí ni ìyàtọ̀? Boko Haram ẹ já lọ sínú lọ́ọ̀ àwọn tó kọ yín ní, tán kọ yín lóṣèlú tẹ̀ ń ṣe gangan, tán fún yín ní democracy, democracy pé láti máa lò nítorí kò ń ṣe àṣà yín àbí àwọn náà fún yín. Ẹ lọ sínú lọ́ọ̀ wọn pé Boko Haram yẹn o, tó ń pààyàn káàkiri, tó ń ju bọ́ǹbù káàkiri, jó mọ́ṣáláṣí o, kidnap èèyàn, rape everybody, wọ́n fi tipá bá èèyàn sùn, tó ń ju àkàrà ọ̀làdó káàkiri, tó ń ba everywhere, tó ń bàjẹ́. Ok, àti Kanu ọmọ Yíbò, Nnamdi Kanu tí wọ́n tì mọ́lé, ẹ bá mi rò ó, àwọn méjèèjì kí ni ìyàtọ̀ ẹ̀ṣẹ̀ wọn? Ìwo ló burú jù ń bẹ̀? Ẹ bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀. Tó fi wá di pé wọ́n fún yẹn pardon, wọn ò ju Kanu sílẹ̀. Wọ́n fún àwọn Boko Haram. Ṣé ẹ mọ̀ pé àwọn Boko Haram yìí ẹlẹ́ẹ̀kejì ní tán fún wọn pardon o. Èyí tó jẹ́ ọmọ Haúsá ara wọn, tó jẹ́ Fúlàní ara wọn ní Boko Haram yín,
wèrè olórí burúkú òkú tó kù ńbẹ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ bóyá ó wà láyé àbó wà láàyè bóun náà ṣe pardon wọn nìyẹn o tó tún fi wọ́n sínú sójà. ẹ̀yin olórí burúkú wèrè tẹ̀ ń sọ pé wọn nàìjà ní kinní kan sọ̀rọ̀ o ṣé bó ṣe jẹ́ kó mọ rí nìyẹn. àdúrà tẹ̀mí á gbà fún yín ni pé gbogbo bí ìṣòro nàìjà ṣe rí nìṣòro alẹ́ ayé yín á rí lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo yín pátápátá nítorí bẹ́ẹ̀ bí mo ṣe ń wò yín á jẹ́ pé aláìdálẹ̀ yín náà. ṣe rí àwọn kankan wà kó lè sọ̀rọ̀ kó mọ́ látúnṣe tó bọ́rọ̀ làwa náà ń sọ yìí á sọ ìyẹn nìkan tẹ̀lé wa yà lágbára náà bọ́ tí wọ́n máa mọ̀ pé ó sọ bọ́ tí ẹ̀yin rò tọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ fẹ́ sọ ẹ̀dẹ̀ ń sọ̀pọ́ọ̀tì ìkà ẹ̀ ń sọ̀pọ́ọ̀tì èṣù nítorí ẹ̀ ní èpè tèmi fún yín yẹn á dẹ̀ ṣẹ́ mọ́ yín lára o nítorí tí iṣẹ́ kóṣẹkóṣẹ ni tìlákọ̀ṣe ó máa ṣẹ́ mọ́ yín lára. ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n nàìjíríà ìṣòro nàìjíríà ló máa bálé ayé yín o nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kẹ́ẹ̀kan sọ̀rọ̀ ẹ̀ nílé sọ ẹ máa mọ pẹ́pẹ́ láti sọ̀rọ̀ ẹ tún wà ń ta ẹ̀ síwájú wọn tí báà la tún gbójú wa síta ń sìn là ń sọ̀rọ̀ síta yìí ìyẹn ọ̀tọ̀ kẹ́yìn gan tiẹ̀ sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ lábẹ́lé gan lásán tó yẹ kẹ́ ẹ sòótọ́ rẹ̀ ẹ máa ní ẹ kò rí bẹ́ẹ̀ kò ṣe gbá òkè kò rí bẹ́ẹ̀ kò ṣe gbá àtìgbà ṣé pardon tí Buhari fún àwọn Boko Haram ń jọkìn ní àná láwọn tó ń ju àkàrà ọ̀làdó káàkiri tó ń jó mọ́ṣáláṣí tó ń jó ṣọ́ọ̀ṣì ẹ̀yin olórí burúkú tẹ́ pera yín láàfáà náà àwọn tó ń jó mọ́ọ̀sì tó ń jó mọ́ṣáláṣí tó ń jó ṣọ́ọ̀ṣì rọ́rọ̀ sọ sí i wọ́n fún wọn pardon inú yín dùn nísìn báyìí nísìn ọmọ ọlọ́mọ ni wọ́n mú síbẹ̀ tí ìyẹn kàn sọ pé nǹkan tẹ̀ ń ṣe fún àwọn ẹ̀yà òun ò dáa ìkànkan òun lẹ mú síbẹ̀ láti gbà ni wọn ò jó kánú lẹ̀ ṣèbí nínú ẹ̀ náà tún fẹ́ pa ọmọ tí yín sí náà fẹ́ pa Sunday Ìgbòho òòṣà ẹni tọ́lọ́run ò pa tí ò lè kú tèbí inú ẹ̀ náà lẹ fẹ́ lè pa sílẹ̀ jólẹ̀ ẹ̀ lẹ́ba gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ ẹ̀yin olórí burúkú àgbààgbà yìí náà ẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kọ́ mọ̀ ń bá wí o mú mọ́ àwa tiwa mọ́ tiwa àwọn ọba gidi tán jáde àmọ̀ yín ẹ̀yin kọ́ là ń bá wí àwọn olórí burúkú kan tán lọ́rọ̀ náà ọ̀rọ̀ Yorùbá ọ̀ka wọn àwọn lèmi ń bá sọ̀rọ̀ àwọn olórí burúkú àgbà òfò lèmi ń bá wí. nísìn Tinubu ti ń gbọ́ ọ Tinubu ti tún sign pardon fún wọn báyìí nísìn Boko Haram ni àwọn tó ń bàlú jẹ́ tó ń dà lóru tó ń fi tipá bá wọn lọ́mọ sùn káàkiri ṣe gbogbo ẹ̀yẹ́ ń yá gbogbo wọn ẹ wá lẹ tún fún wọn ní presidential pardon ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn ṣé bí ìlú ṣe rí nìyẹn. Tinubu tèmi bá ń bú Tinubu èmi máa tó kódà kó ní kán gbé mi wá sí nǹkan ṣe gbẹ̀mí tó wá ní kí ló ń bú mi fún àìmí á sọ àwọn ẹ̀rí tèmi fi ń bú Tinubu. ọdún tí bàbá mi bá wà láàyè wọn á jẹ́ age mate ni that is for sure àbí kí bàbá mi ó tún jù lọ bó ṣe jẹ́ nìyẹn but àwọn nǹkan tó ń ṣe tí ò dáa báwo lèmi á ṣe support nǹkan tí ò dáa nítorí ìgbà tá à ń grow up wọ́n ń sọ àwọn nǹkan yìí fún wa pé nǹkan yìí ò dáa eléyìí dáa báwo máa ṣe support èyí tí ò dáa a ti grow up pẹ̀lú ẹ̀. ok Tinubu nìyí Abba Kyari tí ó jẹ́ pé ó ṣẹ̀ nígbà ayé ti Buhari ọlápọ̀ jẹ́ Fúlàní ẹgbẹ́ kò rìlíìsì ẹ̀ fáwọn Amẹ́ríkà ńgbà náà lọ́hùn ó jẹ́ kán repatriate ẹ̀ lọ sí Amẹ́ríkà láti ìgbà yẹn Buhari àtàwọn Boko Haram àwọn Fúlàní tí alábí kílẹ̀ ń pè àwọn SWAT àbí àwọn gbogbo àwọn àmẹ̀wà Fúlàní àtàwùsá wọ́n dáwọ́ bò mọ́lẹ̀ wọn ní láéláé gbọ́n láti jẹ́jọ́ nílé ṣé ẹ sọ fún mi ṣé ẹni tí à ń sọ yìí ṣé ẹ̀wọ̀n ló wà látijọ́ yìí bóyá nínú ilé kan ló wà gbogbo ṣe ń ṣe fàájì sẹ́yìn máa mọ̀ ni. ok ibi tán láti mọ́nà tán ṣe pinnu nísìn Tinubu láyàláyà ó rí jùlẹ̀ mo dẹ̀ mọ̀ pé ìwèrè kan máa sọ pé Tinubu kọ́ kóòtù ni àbí ṣé kóòtù sọ pé kàn ju Kánú lẹ̀ nítorí olórí burúkú ni ẹ máa ń ṣe bíi pẹ́yìn lẹ́gbọ́n jù lẹ́yìn wèrè olórí burúkú òfò yìí nítorí ẹ máa sọ pé kóòtù ni Tinubu kọ́ ni kóòtù òkè tí Tinubu ò bá ń ṣe kóòtù
kóòtù ṣé kò sọ pé kán ju Tinubu lẹ̀? Kí ló dé tí Tinubu pàṣẹ pé àṣebí kóòtù ti ní ẹni yìí kẹ́ jùlẹ̀? Kí ló dé tẹ́ jùlẹ̀? ibi tẹ́ ti máa rí pé olórí burúkú tèmi á fi máa bú gbogbo yín ní lẹ́yìn àgbà òfò olórí burúkú gbogbo yín pátápátá ló yẹn ẹ ti ya wèrè. Now ó ti sáyẹ̀nsì ó ní kan àwọn Boko Haram kan fún wọn ní pardon àbí bóyá àwọn wá tún dá wọn náà sínú sójà lọ báyìí náà nísìnyí àti ìmọ̀ wá tún rán wọn lọ sílùú èyìnbó. ṣọ́pọ̀ ló sọ̀rọ̀ fún yín ni ẹ̀yin àgbààgbà ẹ̀dẹ̀ dákẹ́ nítorí ìjẹkújẹ. ṣé ẹ rí i pé wọ́n ń bàlújẹ́ ni wọ́n mọ̀ọ́mọ̀ bàlújẹ́ gbogbo wọn ò ní mission kankan. èmi sọ fún yín níwọ̀nba tẹ́mi rí ni mi ò ń ṣe Ọlọ́run. Tinubu ò ní mission kankan ó kàn fẹ́ wá jẹ́ pé kóun náà jẹ́ president of Nigeria yẹn náà ni ó dẹ̀ ti jẹ́. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ àwa òpònú tá a lọ́pọlọ yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ láwọn ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ èèyàn yáwó ó ní kí ẹ̀yin wèrè lọ ṣàdúrà wá ní Saudi. ṣàdúrà yín ti wá gbà ìgbà tán dé yìí ṣàdúrà ti gbà. wọ́n ya owó ẹ̀yin wèrè àgbà òfò ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ àtẹ̀yìn mọ́mù òfò àwọn ẹ̀yin ṣéèkì òfò tí wọ́n kó wájì fún ẹ sọ pé ṣé nǹkan tó ń kàn nínú ọ̀rọ̀ wa nìyí nílùú rí nítorí ẹ̀sìn wèrè tẹ́ fẹ́ ṣe ẹ̀sìn tán fi tù yín lójú ẹ̀sìn tó jẹ́ pé ẹ mà ṣe rí ẹ̀sìn yẹn gan pàápàá ẹ mà ṣe rí ẹ̀sìn yẹn tẹ̀bí mi wọ́n bí mi sínú ẹ̀sìn nínú yín ni ó jẹ́ pé mùsùlùmí lòun ni ẹ mà ṣe rí ẹ̀sìn ni ṣé ẹ mà ṣe rí ẹ̀sìn ni àti kìrìsìtẹ́nì tí wọ́n sọ pé kìrìsìtẹ́nì ní ẹgbẹ́ nìkan Jésù ni o olórí burúkú gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ṣé ẹ mà ṣe rí ẹ̀sìn tẹ́ ẹ̀ ń sìn ẹ mọ́. mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn ṣé gbogbo àṣírí Saudi àṣírí ẹ̀sìn táwọn arábù yẹn ń lò ṣé gbogbo ẹlẹ́mọ̀ ẹ mọ ìdí ṣé ẹ mọ ìdí ìjìnlẹ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan tán fi ń pamọ́ nǹkan tán fi ń ṣe ṣé ẹ mọ̀ débẹ̀ ṣé wọ́n fi hàn yín. Káàbà tí wọ́n ráǹdì ara tán ráǹdì yẹn kí ló dé tó fi jẹ́ aṣọ dúdú ni wọ́n fi ṣe. tí wọ́n bá ń pààrọ̀ aṣọ yẹn ṣé wọ́n máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ ṣé ẹ mọ àṣírí tó wà ń bẹ̀. wọn ò lè fi hàn yín torí ẹ̀sìn tí wọ́n ní àwọn ni wọ́n ní. mùsùlùmí lèmi torí pé kí ni wọ́n bí mi náà síbẹ̀ ni bọ́tẹ́ àmọ́ ẹ̀sìn náà àwa kọ́ la lẹ̀sìn à ń ṣe lẹ́sìn náà à ń ṣe kò sí bí mo ṣe fẹ́ sọ pé mo mẹ̀sìn ẹ̀sìn mo mọ̀ ju ọmọ ẹlẹ́sìn lọ ṣó possible ni ẹ jẹ́ yára wá ń brain náà. ok mùsùlùmí ni mi ṣé mo fẹ́ mọ̀ ju kódà kí n lọ kọ́ arábù náà ṣé o fẹ́ mọ ìtumọ̀ arábù ju ẹni tó lọ arábù lọ gangan fúnra ẹ̀ ni ṣé o fẹ́ mọ̀ ni o ò lè mọ̀. àtẹ̀yìn kìrìsìtẹ́nì náà lẹ́yìn wèrè náà tí wọ́n fi gbogbo ẹ̀bùn yín lójú ṣèbí ẹ rántí ẹ yára yín brain ṣé ẹ gbàgbé pé King James Version tí ẹ ń kà King James Version tẹ́ ẹ̀ ń kà ṣé ẹ gbàgbé pé ọba ìlú òyìnbó ni ọba England ni ìwọ tó o bá mọ̀ kó o yára ẹ̀ ń brain kó o lọ wádìí kó o mọ̀ King James Version tá à ń kà tó jẹ́ bíbélì tí wọ́n gbé wá ṣé o mọ̀ pé ọba England ni tó o bá mọ̀ kó o mọ̀ látòní lọ. àwọn náà gbé ẹ̀sìn tí wọ́n fẹ́ kúlé lórí náà gbé wá fún ẹ ló fi mọ̀ àwọn náà jẹ́ òfin mọ̀ kò bá jẹ́ Jerusalem ní kìrìsìtẹ́nì ti wá but àwọn tó gbé wá fún ẹ nìyẹn o àtàwọn Róòmù àwọn tó gbé wá nìyẹn but ẹni tó gbé wá sí Áfíríkà England ló gbé wá sí Áfíríkà àwọn tó gbé wá fún yín nìyẹn. ó yẹ wá sọ fún mi ìgbà tí àwọn nítorí àwọn ọ̀rọ̀ kan lọ lórí táǹsì tí wọ́n ń sọ káàkiri Ọbọlúwo àwọn kan sọ̀rọ̀ pé ó ṣe orí sílẹ̀ ó ṣe gbá kan ó ṣe kinní kan gbogbo many people ń sọ̀rọ̀ try ẹ rọ̀rọ̀ sọ òun nìkan kọ́ ló ṣe orí sílẹ̀ but nínú gbogbo àwọn ọba tó ti lọ tó ṣorí sílẹ̀ ṣé wọ́n sọ̀rọ̀ báyìí pé kábà mo wà yìí o kinní kan mo wà yìí o Olúwa wá dá mi lóhùn
ṣé wọ́n ṣe fídíò? Ìwọ tó bá kàn yà wọ́n tó yà wọ́n, torí mo rí ẹnìkan, mo rí blogger kan tó ṣe ètò tó sọ pé ọba kínní Òṣogbo kan àbí kínní kan bẹ́ẹ̀ pé ó lọ Mọ́kà àbí kó lọ Mọ́kà lọ́dún kan, pé wọ́n tún ṣe Ọ̀ṣun, ó ṣe orílẹ̀, ó ṣe gbogbo ẹ̀. Ó ṣe orílẹ̀, but tó ń pariwo pé mo wà níbi báyìí o, ìkan ṣó pariwo ẹ̀ síta. Tí ìwọ ò bá tó bá dákẹ́ ẹnu ara ẹ̀, ta ló mọ̀ pé ta ni ò mọ̀ pé ẹni tó bá ti lọ Mọ́kà tẹ́lẹ̀ àṣà wọn nìyẹn, wàá ṣe orílẹ̀ lọ́hùn. Ṣó possible kó mọ̀ ṣe orílẹ̀ ni? Nítorí nǹkan táwọn náà fi dè yín lọ́hùn nìyẹn. Ẹ mọ̀ túmọ̀ nǹkan tán fi ní ẹ ṣí rílẹ̀. Kò yé tẹ má dẹ̀ fẹ́ kírun wá tún borí, ẹ lè mọ̀ túmọ̀ ẹ̀ nítorí kò ń ṣe ẹ̀sìn yín. Àwa yá ẹ̀sìn yẹn lò ní lọ́wọ́ àwọn tó ní. Àwọn tó ní náà máa mọ̀ túmọ̀ ẹ̀. Gbogbo ọba tó ti ń lọ bẹ̀, wọn ò gbọ́dọ̀ sọ pé àwọn ò ṣe orílẹ̀. But ìgbà tó jẹ́ pé ẹlẹ́nu ń já wáyà lélẹ̀ náà, mi ò blame ẹ̀. Téèyàn bá ti mu gbó láti kékeré ńgbà míì, tó bá ti wọnú ẹ̀jẹ̀ jù, kò ní lè control ẹ̀ mọ́. Ṣé dandan ni kéèyàn sọ pé kinní kan o? But mi ò blame ẹ̀. Ẹnìkan ti sọ, ó ní ó fẹ́ jẹ ọba Emirates ni, ó ń wá àánú lọ sọ́dọ̀ àwọn Saudi kan wá wé láwàní fún kán lè wà recognize, ó fẹ́ dàbí ọba Ìlọrin. Tẹ́nìyẹn náà bá sọ bẹ́ẹ̀, ṣó sì sọ ni? Ẹ sọ fún mi, ṣó sì sọ ni? Kò sì sọ. Ẹni tó sọ̀rọ̀ yẹn tó bá sọ bẹ́ẹ̀ náà kò sì sọ. Nítorí gbogbo owó tòwórò tó ń sọ káàkiri lẹ́nu yìí, ó ti show pé something must behind it. Nǹkan kan ló ń wá. Okay, for example nsìn, kí n mọ́ ti jẹun ní àtàárọ̀, kí n wá dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan nsìn, kí n wá jáde lọ, kí n wò bóyá kí n wá dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan sọ pé ọ̀gá ọ̀rẹ́ mi o jẹ́ mọ̀ pé láti àná kí n mọ́ ti rí nǹkan kan jẹ. Ọ̀gá o, ìlú yìí dà ipò tí ń ṣe kinní o, ìkan kan. Ṣé tọ̀rẹ́ mi bá lọ́pọlọ kò ti mọ̀ pé mo bá tọ̀rọ̀ owó wá nìyẹn, pé bí wàá ṣe ránjẹ fún mi àbí kó bá mi wá nǹkan kí n lọ jẹun lé? Ṣé dandan ni kí n tún máa sọ pé kó fún mi lówó ni? Mo ti ń sọ̀rọ̀ pé mi ò tí ì jẹun látàná. Tó bá lọ́pọlọ ti mọ̀ pé ebi ń pa ènìyàn náà, okay, ṣé kí n wá ránjẹ fún ẹni àbí gba ilé kó lọ fi ránjẹ? A ti mọ̀. Ẹni tó sọ̀rọ̀ yẹn sìn pẹ̀lú nǹkan tí Olúwo ń sọ, ṣé kò ti jánà pé ó ń wá nǹkan kan lọ́dọ̀ wọn ni? Ó wá nǹkan kan lọ́dọ̀ wọn ni náà. Nítorí ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé kinní kan ẹni tó ṣe orílẹ̀, kinní kan tó bá gba, ó sọ ẹni tó ṣe show yẹn ni o, ó ń sọ pé kan àwọn aláwo kan dáhùn lóhùn, ẹni tó bá ṣe orílẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Àṣà tiyín nìyẹn. Òye kóun náà wá bẹ́ẹ̀, káwọn yẹn náà wá sọ fún wọn náà sí nínú àṣà mùsùlùmí tẹ̀ ń sọ pé kéèyàn mọ̀ ṣe yẹn náà, láwọn nǹkan tẹ̀ ń sọ pé yẹn ṣe, tí èèyàn bá jẹ lẹ́dẹ̀, ẹ̀yin náà sọ tó máa ṣẹlẹ̀. Nítorí ààrẹ ní tó ti jẹ lẹ́dẹ̀ tó dẹ̀ jáfa, ó yá ẹ sọ. Nítorí tẹ́nìkan táwọn kan bá ń ṣe bí páwọn mọ̀rọ̀ sọ, àwa wèrè kan tá lọ́pọlọ náà, àwa náà mọ ọ̀rọ̀ gbọ́. Nítorí nsìn òun sọ pé ó ṣe show yẹn, I like the guy, bí age mate o náà la máa jẹ́ ṣá, tí ì bá jù lọ tí ò bá dẹ̀ but age mate náà ni wá. Ó sọ̀rọ̀ yẹn ó good nítorí ó ní ọmọ Ìwó lòun, ó support ìlú ẹ̀ ni, èèyàn láti support ìlú ẹ̀. But youth ni nǹkan tó ń dùn méjì fún nìyẹn. Ó jẹ́ kó sọ̀rọ̀ ni àbí kó dákẹ́, kó sọ pé nǹkan tí bàbá náà ṣe ò dáa, kò jẹ́ kó pariwo ẹ̀ ìkan kan bẹ́ẹ̀, but kò ń ṣe irú ẹnu wọ́n ló jẹ́ rẹ̀ ó ti sọ̀rọ̀ fún ti bàbá ẹ̀ pé a ti mọ̀ pé yes apologize, ó wá tún á sọ síta, ìyẹn wà. But àwọn ọ̀rọ̀ tóun sọ ń sọ la pé tẹ́ ẹ bá wò dáadáa, ẹni tó sọ̀rọ̀ yẹn náà mùsùlùmí lòun náà, ló fi sọ pé kí ọba Solomon ti béèrè question lọ́wọ́ ẹ̀yin aláwo, ẹni tó bá ṣí fìlà lẹ̀, ọba tó bá ṣí fìlà lẹ̀ kí ló máa ṣẹlẹ̀, ṣó máa kú ni ìkankan. Brother mi, ọ̀rọ̀ tó sọ yẹn ò mú sẹ́ǹsì dání. Ó fi yàn pé kí wọ́n mọ̀ da àṣà tiwa, pé àṣà ti yín tó jẹ́ ti ìlú ẹ gangan, tó jẹ́ ti ìran ẹ kò wúlò nìyẹn. Àṣà aláṣà ìsìlámù tí wọ́n gbé wá fún ẹ, òun ni important. Ó ti ń rídíkù àṣà tìẹ nìyẹn. Ẹ má torí pé ẹ gba ẹ̀sìn kẹ́ ẹ da àṣà ti bàbá yín nù.
ẹ̀sìn tí wọ́n náà ń sọ yìí ń sìn lọ sọ fáwọn àáfàá tìẹ náà pé mùsùlùmí tó bá jẹ ẹlẹ́dẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Ó yá, ṣèbí mùsùlùmí sọ pé èèyàn gbọ́dọ̀ sin ajá sílé, èèyàn gbọ́dọ̀ sin ajá. Àìmọye mùsùlùmí tó dẹ̀ lájá ńlé, táwọn kan tó máa tún mọ́rọ̀ míì bí kan wá tún fi takò pé ànábì kan tó ń ṣe kinní kan ó tún sin ajá ó tún ṣe kinní kan. Ẹ̀yin náà mọ̀ wò, ṣé ẹ mọ tẹ́ ń sìn? Ẹ̀yin kọ́ lẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀ kàn ń gbà ní nítorí ẹ fi ń wá ìdùnnú fún ayé ni. Gbogbo àwọn ẹ̀sìn yẹn sàkámàǹjẹ ni. Ọlọ́run kọ́ ló ní ẹ̀sìn, adélébá adáyébá là ń ṣe gbogbo ṣe wù wá. Nítorí tí o bá sọ pé ẹ̀sìn tiẹ̀ òun lòríjínà, ok, Christian sọ pé tòun lòun lòríjínà, Muslim sọ pé tòun lòríjínà, àbí àwọn oníṣẹ̀ṣe náà sọ pé tòun lòríjínà. Àwọn dragon kọ́ o, àwọn ti China, àwọn ti Chinese náà, kí ni ti káwọn náà sọ pé ní o tàwọn lòríjínà. Ìwọ wá lòríjínà. Ọlọ́run ò ní ẹ̀sìn. Tí Ọlọ́run bá ní ẹ̀sìn ni ó máa ṣe gbogbo wa ní elédè kan, èdè kan la máa fi sọ̀rọ̀ ẹ̀sìn yẹn, kò ń ṣe pàṣẹ ń lọ kọ́. Nítorí èdè tó bá ń lọ kọ́ ò lè mọ wúlẹ̀wúlẹ̀, ìkan máa ru ẹ lójú ń bẹ̀ láti tú. Kò sí bó ṣe lè jẹ́, ó máa ru ẹ lójú ń bẹ̀. Àìmọye Yorùbá tẹ̀lé tú sí English. Ṣé kò possible ni? Yorùbá tẹ̀lé sọ ní English. Bó dẹ̀ ṣe máa rí náà ní nínú Bible tán sọ pé àìmọye Hebrew tí wọn ò rí tú sí. Ṣèbí nítorí ẹ̀ ní gbogbo wọn fi ń tako Jésù pé kò sí tó ń jẹ́ Jésù, pé kò sí jẹ́ nínú èdè Hebrew. Ṣé ẹ fẹ́ lọ pẹ́ ẹ̀gbọ́n ni pé kò sí tó ń jẹ́ jẹ́ ń bẹ̀? Yésù ni. Ó yá, ok, ìgbà tó bá yí orúkọ padà, orúkọ ẹni tí tẹ́ sọ pé Ọlọ́run rán wá pé nǹkan báyìí ni tí wọ́n wá ń pè lórúkọ mi, so possible? Ṣé ó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó ṣe wá jẹ́ pé orúkọ tí ń lẹ́yìn rí yí padà lẹ́yìn Kristẹni tẹ́ fi ń sọ Jésù tí ó dẹ̀ ti Jésù níbi tó ti wá gangan. Ẹ̀yin sọ pé original ni. Àwọn yòókù Ọ̀rúnmìlà, àwọn ò ṣe yí Ọ̀rúnmìlà padà kàn sọ lórúkọ mi. Bó ṣe jẹ́ ni. Ara àwọn kan tí àwa ń jà fún nìyẹn. Ara nǹkan tí àwa ń jà fún nìyẹn. Tàbí ń sọ fún yín pé ẹ̀sìn adáyé la bá ẹ̀sìn, but ìran ti wà. Inú ìran náà bí ẹ sí kí ẹ̀sìn tó yọ. O wá lè da ìran ẹ nù, kò sí bó ṣe lè le tó. Ìran ò gbọ́dọ̀ ju, àbí ẹ̀sìn ò gbọ́dọ̀ ju ìran lọ. Nítorí o dáyé tán o ti ní ìran kó tó di pé o lẹ́sìn. Ẹ̀yin náà wá wò ó sìn, iná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Tinubu tí mò ń bá lọ, ó wá sáìn fún wọn pé pardon, ó fún wọn ní pé kẹ́ dáríjì wọn, àbí báwo ni Yorùbá ẹ̀. A dẹ̀ ń béèrè pé ọmọ Yorùbá tí Buhari rán àwọn sójà ẹ̀ kí nílé Chief Sunday Igboho nígbà tó fẹ́ mú ẹ má bínú sí mi, mò ń wúkọ́ díẹ̀ ni. Nílé Chief Sunday Igboho nígbà tó fẹ́ lọ pa nítorí wọn ò fẹ́ lọ mú ẹ. Tẹ́ bá fẹ́ lọ mú ẹ níran ọlọ́pàá 2-3 lọ, ọlọ́pàá ẹyọ kan tó láti pé òkè you are under arrest, kó wá fojú balẹ̀ ẹjọ́ anídìí ní court. Ó pọ̀ jù 3, ó wá pọ̀ jù 4-5 tẹ́ fi wá rán ọlọ́pàá bíi 100 lọ. Àwọn wèrè kan ní ò tó bẹ́ẹ̀, but kò sí bọ́lọ́pàá tẹ́ rán lọ tún òfin wọn tó 20. Tẹ́ bá dẹ̀ ti rán ọlọ́pàá 20 lọ báyẹn lé tó jẹ́ sójà, kò tún ṣe ordinary ọlọ́pàá. Ẹ ti rí i pé ẹ fẹ́ lọ pa ẹnìyẹn ni. Ní the same issue tẹ́ ẹ gbé lọ fún Nnamdi Kanu ọjọ́ kìíní àná tó gbé já, òun náà lè tún gbé lọ fún Chief Sunday Igboho. But òòṣà ẹni tọ́lọ́run pa kò lè kú. Wọ́n wá pa èèyàn 2 ń bẹ̀, ọmọ Yorùbá náà pa ọ́.
wọ́n pa àáfà, wọ́n pa àdògán. Ṣé ìgbà tí Tinubu wá débẹ̀ yìí sìn kò gbọ́ gbogbo nǹkan tí àwọn blogger ń sọ pé kó bá rìlíìsì òkú àdògán, tó bá rìlíìsì òkú àáfà? Èmi ò tí gbọ́, bóyá ó dẹ̀ ti rìlíìsì ẹ̀, èmi ò gbọ́ kankan o. Àárín nǹkan tẹ̀ kí làwọn yẹn ṣe? Abba Kyari ó ti jáde ní kóòtù báyìí. Òkú àwọn yẹn náà ṣé kóòtù ló wà ni? Àbí òkú wọn ti dájọ́ ẹ̀? Ǹjẹ́ bókú tẹ́ bá ti dájọ́ ẹ̀ tó jẹ̀bi ni wọ́n máa ní ìjọba ló máa sin? Dájọ́ eléyìí o, nítorí gbogbo àwọn yòókù wọn ti wá ń ta. Òkú yìí náà dẹ̀ láti wà níta ni, nítorí wọn ò jẹ̀bi. Dájọ́ wọn pọ́n jẹ̀bi. Àbí ẹ fẹ́ kí ẹ dájọ́ tán bóyá wọ́n jẹ̀bi kún jẹ̀bi kẹ́ tó rìlíìsì òkú? Àbí ẹ̀ ń fi àwọn òkú yìí bọ̀rí ni? Lẹ́yìn olórí burúkú ẹjọ́ yé wa o, nítorí àwọn òkú yìí popular, ayé mọ̀ wọn, àdògán ayé mọ̀, àfàtàdé ń sọ yìí náà wọ́n mọ̀. Kó mọ̀ dé pé ẹ ti ń lọ fi ń ṣe ìlú mọ̀ọ́ká o, nítorí èmi ò trust ẹ̀yin wèrè olórí burúkú àtàwọn tó ń ṣe fún yín náà, gbogbo àwọn oníṣẹ̀ṣe náà àtàwọn àfáà yìí náà ṣe àti àwọn pásítọ̀, wọ́n mọ tí wọ́n máa lò. Nítorí ẹ̀ gbogbo yín pátápátá òṣì lẹ́ ń ṣe, òṣì nílùú yẹn, òṣì lẹ́ ń ṣe. Àwa ní ká sọ tiwa ní, bó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù kẹ́ mọ̀ gbọ́. Tinubu òkú àdògán lójú èmi lógún o, àti òkú àáfà báwa filẹ̀ fáwọn ẹbí ẹ̀. Yorùbá Nation Television ń jà fún gbogbo nǹkan tó ń ṣe. Ọlọ́run ń wo ẹ o, ọ̀dọ́ náà Ọlọ́run máa mọ wo ẹ náà, nítorí agbára jàdúrà lọ. Akéwùgbà Gold ló sọ, kò dẹ̀ parọ́. Agbára wà lọ́wọ́ ẹ, kódò lè nìkan gbé mi bí, o lè nìkan ṣe gbogbo agbára ni. Kí ni Ọlọ́run fẹ́ ṣe mí bí atagbára ẹ tó ti fún ẹ lágbára? O lè nìkan mọ́ Ọlọ́run gan bó ṣe wà yẹn. Ìyẹn Tinubu mò ń sọ, agbára ti wà lọ́wọ́ ẹ, bọ̀tì ìwọ ṣàmọ̀pọ̀ Ọlọ́run ń wù ẹ́. Mo mọ̀ pé o lágbára, o lè tọ́ pé kán mọ́ Ọlọ́run gan, nítorí Akéwùgbà Gold sọ ní agbára ojú àdúrà lọ. Tó tọ́ dẹ̀ ni, agbára jàdúrà lọ, but kò lè yé ẹ̀yin tèmi. Ẹ máa wò pé kí ló ń sọ ìsọkúsọ ní tòótọ́, but Ọlọ́run níjó pẹ́ kó tó yé ẹ. Gbà bẹ́ẹ̀ látòní lọ pé agbára ojú àdúrà lọ, ó ṣe jẹ́ nìyẹn. Nítorí ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjà, ẹ̀yin lẹ́ máa jára yín. Ọlọ́run ò lè ṣe nǹkan kan. Ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kenya, kò ṣẹlẹ̀ rí o, jára wọn ni. Tìlú ń bá da tán sí olórí burúkú yín, gba ilẹ̀ máa sọ pé bá ń ṣe físà Kenya, ẹ tún máa mọ̀ gbàbẹ̀ lọ. Ẹ̀yin wèrè, wọ́n ń fojú yín tó yẹ kẹ́ ìyàwó ọ̀lú kẹ́ ṣe gbogbo ẹ̀ ń sìn. Láìpẹ́ ẹni ìyá nìyí, ìyá ẹ̀ mọ ẹ̀ lára, kò sí wàhálà. Àwa máa mọ bá wọn sọ̀rọ̀, kẹ́yìn náà kẹ́ mọ́ try láti lo ọ̀blàgántà yín, kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ṣe. Kò sí yín lọ́wọ́ tó bá dẹ̀ jẹ́ bí tẹ́ máa etí ìyá yín lẹ́ máa kú sí náà. Kádàrá wọn kò ti fọ̀rọ̀ kádàrá ti mú yín lẹ́wọ̀n, kádàrá yín nìyẹn o, kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ tó bá dẹ̀ rí ibi já, wọ́n ti fi kádàrá dé ẹ mọ́lẹ̀, kádàrá náà lójú orí ibi já o. Bọ̀tí gbogbo yẹn irọ́ ni o. Tó bá fẹ́ já wàá já, tó bá dẹ̀ fẹ́ já tí nǹkan kò tún ní í ṣe, wàá tún já nǹkan kò tún ní í ṣe ẹ́. Story kádàrá yẹn o lè rí nǹkan kan ṣe o. Wàá mọ̀ jìyà ẹ náà dọ́jọ́ kó a fi dé ni o. Èmi ò ní sọ jù báyẹn lọ. Ẹ̀yin Yorùbá, ẹ yára yín brain, ẹ ń ṣerú lọ nìyí o. Tí Fúlàní fi ń gbalẹ̀ mọ́, tó ń gbalẹ̀ mọ́ yín lọ́wọ́. Wọ́n dẹ̀ sọ pé kinní kan tó ń gbalẹ̀, tó ń gboko, tó ń gba kinní kan ni. Ká múra, Fúlàní fẹ́ gbalẹ̀, ó fẹ́ gboko gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ o. Ó fẹ́ gba oko gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ o. Àwa ò ní sọ jù báyìí lọ. Tó bá wù yín ẹ gbọ́, tó bá wù yín kẹ́ mọ́ gbọ́. Òjòjò tó ń ṣe mí, ara mi ò tí ì le bọ̀tì bí báyẹn kọ́ ṣe bọ̀tì. Ẹ sì máa rí mi bóyá next week or next coming week, mo yẹ kí n ti wà pa dáadáa, nítorí kọ́ yẹn bóyá àbẹ́yìn lẹ ṣe. Irọ́ ni ìwọ kọ́ ò lè ṣe nǹkan kan. Dákẹ́ náà, mi ò lè ṣe nǹkan kan.
ikọ́ kan wá fúnra ẹni ó dẹ̀ máa lọ èyí jẹ́ nìyẹn ẹ̀yin kọ́ tó bá jẹ́ yìí ni ẹ̀yin ẹ ṣe kí nàìjà yín dá ṣé mi wá ni wàá sọ pé kí kọ́ pa ẹ̀kọ́ wá kí kọ́ ṣe mí kí nǹkan ṣe mí wá nágbára ẹ̀ ni kí ló dé tí wò fi agbára ẹ̀ yẹn tú ìlú ẹ̀ ṣe tí wò ń lọ sílùú ìlú tó ń lọ ṣe fàájì ń bẹ agbára tó mọ̀ kó ní ẹ fi tún ìlú ẹ̀ ṣe máa lè ẹ̀yin wèrè ẹ wọ́ mi ò fẹ́ ṣe púpọ̀ mọ́kàn ní nfẹ́lẹ́ kí n jẹ́ mọ̀ ni pé mo wà ń lé kàkàràǹkà kò sí wèrè one love ẹ ṣe gan ẹ jẹ́ ká pàdé next week máa sọ fún mi tí ẹ bá dẹ̀ lè jáde náà máa tún jẹ́ ẹ gbọ́ but kò sí nǹkan kan ara wà ń bẹ̀ ẹ ṣe gan one love bye.